Africa Content TV. Satan,
Congratulations, ọkọ oríire sábà. Yẹ́nà máa gbé àga, yẹ́nà máa fọ́, yẹ́nà máa nàpá àwọn ẹ̀jọ́ ṣiṣẹ́ kan náà. Ọlọ́run bá ti gbé wọn sókè. Àbùṣẹ́bùṣẹ́ máa tó. Àwọn ẹ̀jọ́ ṣiṣẹ́ kan náà. Kí wọ́n lẹ̀, wọ́n gbà, wọ́n gbà, wọ́n fẹ́, wọ́n kọ̀. Ọlọ́run bá ti gbé wọn sókè. Àbùṣẹ́bùṣẹ́, àìdínà Musa Gánà. Máa jẹ wọn lágbólé lẹ́bàá kan lábẹ́ ìrìn náà. Ibi ìfisà ẹ̀sánà. Gbogbo ní ó torí. Ọmọ ìyá àkejì. Ọmọ pàṣẹ àpò olórin àdàgbé.